ẹkú dédé wò yẹ pàtó fúnra ilẹ̀ kan fún sáà. Ètò wa ètò ọwọ́ ọmọdé ni lónìí ìtàn ni wọ́n sọ bàbá rẹ̀ ní tarúgbà ẹni fọ̀tọ̀fọ̀tàn ńlá dà. Ìtàn tí mo fẹ́ sọ lónìí fúnra ara yín lẹ́ sọ ń tẹ́ rí mú lọ lé ń bẹ́ o fẹ́ gbọ́ mi báyìí. Ní ayé ìgbà kan ọkùnrin kan ó fẹ́ ìyàwó méjì ìyàwó mélòó ló fẹ́ o. Ìyàwó méjì. Láyé ìjọ́un obìnrin ni wọ́n máa fi dáṣọ bí ayé òde òní láyé òde àní àmọ́ dáṣọ àmọ́ dá aṣọ wa àmọ́ pálárò àmọ́ wọlé èsì àmọ́ wọdọ̀mọ́sì àmọ́ oríṣiríṣi aṣọ kódà gan àmọ́ wòfì láyé òde òní ṣùgbọ́n láyé ẹjọ́ obìnrin làwọn ọlọ́lá àgbà náà fi máa ń ṣayé ó wá fẹ́yàwó kìíní kò bímọ ó fẹ́yàwó kejì kò bímọ ó fẹ́yàwó kẹta kò bímọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá kẹ́rù kú òlé ẹ̀ pé ó dàbí ẹni pórí ọkùnrin ọ̀rọ̀ mọ́mọ́ bíbí o ló wá lọ fẹ́yàwó mi ń bò mí lọ́wọ́ amú wálé ńgbọ̀ wá mú yùn wálé ìyàwó kejì tó wá mú ìyàwó tó wá mú tó ṣèkẹrin tó mú wálé yìí ó wá jó nínú orí èèyàn irú ẹ̀dáwó lọ́jẹ́ o àmọ́ ṣòro pọ̀ láyé ìgbà náà àwọn obìnrin yìí ti ṣẹ́ bí àwọn obìnrin ti ṣẹ́ lóyè òde òní obìnrin a máa ṣe títà obìnrin a máa taṣọ obìnrin a máa ta mọ́tò kódà mo ti lóbìnrin tó ṣe taxi driver rí láyé ìjọ́un obìnrin yìí ti ṣẹ́ iṣẹ́ tọ́kọ wọn bá ń ṣe òun làwọn náà máa ń ṣe ojú kòkòrò owó òsì pọ̀ bí tòde òní tó ní ká téèyàn ó gbowó tán láàrin ọjà jẹ́rìí ó tún máa bá yàn sí ikú báńkì tí ó tún máa wẹ̀ ìwò kọ́mọ́jẹ̀ kó lè tẹ̀lé kú mẹ́ ojú kòkòrò pọ̀ tó bá wọn obìnrin ewé ni mò ń ṣàjọ lóko ọkọ ẹ̀ ó wá ń sa ewé lé ọjọ́ kan ó wá ẹni tó ti sa ewé ló ti rí ẹyẹ kan ló bá rí pé nǹkan mú ẹyẹ ìlẹ́sẹ̀ ló wá súnmọ́ bí ẹyẹ yìí ló wá túlẹ̀ kálẹ̀ lòmíì ni yọ́ mẹ́rin ọ̀hún yóò múre lé mi bó ṣe túlẹ̀ tán ó tọ́jú ẹsẹ̀ ẹyẹ yìí tó tọ́jú ẹsẹ̀ ẹyẹ yìí tán ṣé kò yẹ kí ẹyẹ tún ṣe lóore ẹyẹ bá ní òun ó ṣe ọ lóore kó o ṣeun lóore lónìí lẹ́yẹ bá ní títí bí ìgbà kan tó ní ò níwòye ọdún tó ń bọ̀ ó sì bímọ o ó ṣe kí ni o. Ó sì bímọ. Nígbà tó wá di ọdún tó tẹ̀lé ó ti lóyún ó ti bímọ abẹ́ igi tó ti rẹ́yẹ lọ́dún tó kọjá ibẹ̀ ló tún gbọ́mọ sí tó ti ń sa ewé rẹ̀ tètè rẹ̀ ò yí padà ìgbà tó wá yá ni ẹyẹ ìbádé ló bá kí ọmọ mọ́lẹ̀ táṣọtáṣọ ló bá ń gbọ́mọ lọ ìyá ọmọ bá wẹ̀ yìí wò ọmọ kékeré ìyá ọmọ bá wẹ̀ yìí wò ló bá mú orin sẹ́nu ẹyẹ ẹ̀gò bá ń gbọ́mọ mi o Ẹyẹ ìgbò. aládé orí igi Ẹyẹ ìgbò. ẹlẹ́sẹ̀ bàtà ń kó Ẹyẹ ìgbò. ẹyẹ ẹ̀gò bá ń gbọ́mọ mi o. Ẹyẹ ìgbò. ẹyẹ wá wò pé ohun obìnrin tí ń ké ìyọ́jọ́ ti obìnrin kan tó sì olúwe lọ́dún tó kọjá tó bá gbé ọmọ padà wá ó dà kéèyàn máa ṣoore o béèyàn bá rẹ́ran kó kéèyàn ṣe lóore ọ̀pọ̀lọpọ̀ yín ìkànnú yín pọ̀ bẹ́ẹ̀ bá ní kòkòrò tí lọ lẹ́ẹ̀bà tẹ̀mọ́lẹ̀ kọ́sẹ́ ní kò gé yín jẹ o kòkòrò tí ìtàdédé gé èèyàn jẹ oúnjẹ ni wọ́n ń wá tó bá fi rìn dára ẹ báyìí yóò rò wípé bóyá mọ̀lá ni yọ́ọ̀bà tọ̀ wò yọ́ọ̀bà dùn ọ̀ pẹ̀rẹ́ ti fọ́ lórí ìkànnú yín burú ẹ mọ̀mọ́ ṣèkà mọ́ o kòkòrò tí ń lọ jẹ́jẹ́ ẹ mọ̀mọ́ pápá ẹlòmíì ó ti wù ewúrẹ́ léwúrẹ́ yọ́ọ̀bà kì í nípa ewúrẹ́ yọ́ọ̀bà kì í nípa pé ewúrẹ́ léwúrẹ́ tán ìkà ní jẹ́ bẹ́ẹ̀ so dàtà wá tóbìnrin wá tí ẹyẹ wá gbé ọmọ padà wá fún tí wọ́n bìnrin ló tún kọrin báyìí ohun ọmọkọ́mọ rẹ ní ọdọ̀ òun ó tún ṣe ọ lóore ẹ wá rántí wípé ọkùnrin tá à ń sọ yìí ó sì níyàwó kan nílé ìyàwó tilé ó sónú ó ṣe kí ni o tá a bá lé èèyàn sónú àwọn òṣònú ìrẹ́rìn ṣùgbùdù wọn sùkúrú ètè kò sẹ́ni tó rè kúrú ètè lọ́wọ́ elékùrú ìbànújẹ́ àbí tẹ bá rẹ tó sùkúrú ètè rìrà lọ́wọ́ ẹ̀ ẹlòmí ó sùkúrú ètè ní kárẹ́rìn yóò wù kabẹ̀ ní búrẹ́dì tó kóónù tí ìdí ọ̀sẹ̀ ni yóò jẹ́ kò ní rẹ́rìn kò ní ṣe nǹkan kan tí wọ́n bá ń bẹ láàrin ẹ̀rọ bá ń kìlọ̀ fún ẹkún wọn mọ́ rẹ́rìn díẹ̀ díẹ̀ wọ́n tún wojú ara wọn tó bá jẹ́ ìwọ̀n ní pé ìṣẹ̀lẹ̀ alóńtò wàdà ẹlòmí ọdún kan ẹ̀kan ní mọ́ rẹ́rìn lọ́dún ẹ̀ẹ̀kan ní mọ́ rẹ́rìn lọ́dún ìgbà tó bá ti mọ́ rẹ́rìn ó di kérésì kò tó rẹ́rìn bá tún di kérésì ẹ̀ ní yóò tó rẹ́rìn nù. bẹ́ẹ̀ ni ìyáálé arábìnrin yìí tó bá ní ìgbà tí ẹyẹ wá sọ pé kó ṣe báyìí kó so ní kó so méjì lọ́ba di ọ̀rọ̀ tó ń lọ yóò kiri lè yọ lọ́sà láti lọ́ba yóò kiri láàrin ìjà akẹ́kọ̀ọ́ yọ lọ́sà lọ́ba tó ní ìyáálé ilé òsì tó di tó ní ìdílé yẹn èmi náà wà lọ bá gbọ́mọ tiẹ̀ náà lọ́ba gbé sí abẹ́ ìlú lọ́ba lọ ń ta ewé
ẹyẹ débẹ̀ ẹyẹ òbí ẹ̀wọ̀ ọmọdé mi ẹyẹ ọmọ ẹyẹ ọmọ òbí. tó bá ní ẹyẹ wá gbọ́mọ ìkó fẹ́mi náà ní owó bẹ́yẹ ti wá wẹ̀ ìwò ẹyẹ bá jí ọ̀hún lónà bá bẹ̀rẹ̀ sí kọ́ ẹyẹ ẹ̀gbò bá ń gbọ́mọ mi o aládé orí ẹlẹ́sẹ̀ bàtà ń kó ẹyẹ ẹ̀gbọ́n mọ̀dáhùn ọgbọ́mọ lọ tẹ́fẹ́ bámbám ọgbọ́mọ lọ yẹ́yẹ́ ta ló wá dún tó nílà káyè inú yín tó fẹ́ sọ fún mi kí lórí kọ́nú ọ̀tàn náà tàwọn ọ̀pọ̀ ń ajọ́ pọ̀ torí àkókò wa lónìí kí lórí kọ́nú ọ̀tàn náà lójú kòkòrò téèyàn lójú kòkòrò ọ̀rẹ́ mi kí ló kọ ẹ̀ sọ fún mi kásìkò tó lọ. Téèyàn máa sojú àánú ìwà àkàọ̀dá mọ́rò kúrò èkó ìyànjọ́ pátákọ́ ẹ̀mẹ́ ọlọ́pùnrin ọlásùnkàn mi ẹlẹ́kọ̀ọ́ ó sì ń bọ́gá mi àgbà lásùnkàn mi wọlé táìwò ojú kọ papọ̀ bá pàtẹ́wọ́ fún ẹ̀hẹ́ ẹ̀ká tó gbọ́n tó nílà káyè ọ̀rẹ́ mi obìnrin sọ tó orí kọ́. Orúkọ mi ní bọ́ọ̀sẹ̀ jésù ẹ̀kọ́ tó kọ́ àmì ó jà ká máa ṣe oore fún ọmọ ẹnìkejì. Ó dára ká máa so oore fún àti èèyàn àtẹranko àtẹ̀dá táàmù rí àtẹ̀ntáàmù rí pátẹ́wọ́pọ̀ rẹ̀ mi. Ẹ̀kọ́ wo la tún rí kọ́? Orúkọ mi ní bọ́ọ̀sẹ̀ jésù ẹ̀kọ́ kárí kọ́ náà ní pé ká mọ̀ máa ṣe. Wọ́n ní ká mọ̀ máa ṣe ìgbà pàtẹ́wọ́pọ̀ tó sọ̀rọ̀. Wọ́n ní káwọn kan ṣe bí tìkàtìkà mọ́ gbàgbé àjọ bí adánilóró mọ́ gbàgbé ọ̀la ẹ̀sán bọ̀ wá ké lórí òtìkà. Ọ̀rẹ́ mi ọkùnrin wa sọ tó orí kọ́ lórí ẹ̀ tó ṣe kéré tó nítàn yẹn. Orúkọ mi ni àdìsùn wọlé wọlé nǹkan tí mo rí kọ́ nínú ẹ̀ ní pé ká má máa wọ ọ̀rọ̀ lọ́rọ̀ ṣe sí. Wọ́n ní ká mọ́ wọ̀rọ̀ lọ́rọ̀ kí kájẹ́ńtà ni ó tẹ́ wa lọ́rùn ojú kòkòrò ọ̀dà ojú òkú wọn ń pè lójú kòkòrò bá ń pàtẹ́wọ́ rẹ̀ mi. Ẹnìkan ló sọ lókùn tí wọ́n pè ní ìsìn lẹ́yìn ẹ̀ wọ́n mọ̀ rẹ̀ ní wọ́n mọ̀ fèyí ṣe lọ. Ó yá súnmọ́ bí sọ́kọ̀ ẹ. Orúkọ mi ni Bùnmi Mọ́táyọ̀. Ẹ̀kọ́ tá a rí gọ́ọ̀fù yẹ kí ni wàá máa ṣe sọ́mọ ẹnìkejì wọn. Kò yẹ kí inú wa só sọ́mọ ẹnìkejì bá ń pàtẹ́wọ́ fún ẹ̀ nìyẹn ká pàtẹ́wọ́ fún ẹ̀ nìyẹn. Ìgbàgbọ́ wa ni pé láti ń gbọ́tàn yìí àní gbàgbé ẹ̀ àní fi dàmọ̀là. Ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì wa báyìí á kò dání àní fi sánkan lálẹ́ àti ní fi dàmọ̀là lọ́sàn-án bẹ́ẹ̀ láà ní fi mú ọyàn gan lọ́wọ́ òwúrọ̀ torí tá a bá ti fi mú ọyàn gan àyàmọ̀bẹ̀ ni o gbọ́n lónìí lọ́wọ́ tọwọ́ ọmọdé bá ti ń wá sí ìdánidúró díẹ̀ láàbò ẹni ìjọ mẹ́jọ ó kọ̀ mi ìlú padà Olúwabùkọ́lá Adédàpọ̀ ló kọ ìṣòro ilé iṣẹ́ tẹ̀sí ń gbọ́ ní positive 102.5 FM ní abúlé ìkéde lókè ìkéde ibi tá a ti ń kéde pé ìrì ló pé ìkà ò pé ẹ bá ń kọrin àbẹ́ ẹ bá ń kọrin ọwọ́ ọmọdé ò tó pẹpẹ ọwọ́ ọmọdé ò tó pẹpẹ ọwọ́ ọmọdé ò tó pẹpẹ títí ọjọ́ mẹ́jọ nígbà táàtù máa pàdé 08034177798 nọ́mbà tẹ́ máa pè ní títẹ́ bá fẹ́ kópa lórí ètò náà ilé ìwé sí ilé ìwé tó fẹ́ kópa lórí ètò náà tàbí kẹ́ tún pè ní sí 08053355507 títí di sọ́mẹ́jọ àwa láàmú ọbẹ̀ ọmọ wa ò ní yọ kú o. Ẹ pàtàkì fún àwọn ẹ̀yìn pàkó kan.